Mo kí ẹ̀yin olólùfẹ́ èmi ẹ̀là àgùntàn ọmọ Ọ̀rúnmìlà àdúrà wa gbà wọn lágbára Olódùmarè a kú ọlá Jímọ̀ ní ọ̀pọ̀ ẹ̀ láṣẹ lókè pẹ̀ àní pẹ̀lẹ́ ìṣàṣetì 0731 83 45 83 òun ni nọ́mbà mi ẹ̀jọ̀ mi ò ní nọ́mbà méjì tí a bá rí ẹni ọ̀dà àkáǹtì tó ń lo fídíò mi tó ń lo orúkọ mi tí nọ́mbà tó wà mẹ́bà ti yàtọ̀ sí nọ́mbà tí mo pè yín ẹjọ́ ẹni followers mi ẹni fans mi ẹ jẹ́ ká share fídíò yìí káwọn èèyàn lè rí mi ò ní nọ́mbà méjì o olórí burúkú ara ẹ̀ ń sọ pé ibi tó ń ṣe lọ kò sí nẹ́tíwọ́ọ̀kì níbẹ̀ ni òun ló ń ṣe jí nọ́mbà mi ò ṣe ń jí nọ́mbà o 07 31 83 45 83 òun ni nọ́mbà mi tẹ́ bá pè tí ò bá tí ì lọ ẹ dúró sí gbàtà lọ tẹ́ bá pè tí mi ò tí ì gbé a lè máa ṣiṣẹ́ lọ́wọ́ ẹ dúró nígbà tí màá fi gbé àdúrà wa ó gbà o ẹ jẹ́ ká gba tùràrí àwọn àgbà yìí fún ẹni tí àwọn àgbà bá ń dà láàmú ẹ jẹ́ ká gbìyànjú ká mọ̀ fi bóyá oúnjẹ ojú ọ̀nà fi ń dà láàmú o bóyá ìjákulẹ̀ ni o bóyá anything táwọn àgbà lè máa fi dà yàn láàmú ẹ̀bẹ̀ tùràrí àwọn àgbàlagbà ní tán fi ń jáwọ́ lọ́rọ̀ èèyàn kí ni nǹkan tá a máa lọ wá ewé àjẹ́ òbàlẹ̀ pupa ìyẹ́ eléyìí tó bá ti ewé àjẹ́ òbàlẹ̀ eléyìí tó bá ti pọ́n especially àwọn eléyìí tó bá ti jábọ́ sílẹ̀ ẹ̀lẹ̀ ẹ rí i pé ó ti ń pọ́n á ti mọ̀ pọ́n òun la máa ṣà àbí ká wá lókè eléyìí tó bá ti pọ́n pupa yẹn la máa wá á wá pẹ̀lú èèpo ọ̀bọ̀ díẹ̀ á wá lọ wá kóró òwú ìyẹ́ kóró òwú akẹṣẹ tó ń ta lọ́jà á wá kó gbogbo àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀ta yẹn á kó sínú odó á wá gun tí ó kúnná dáadáa tá bá ti gun tó bá ti kúnná dáadáa á wá sa a lè kó sórí tírè kan á wá sa tá bá tún sa a tún lè padà tún lọ kó lè ṣe lò dáadáa tá bá ti fẹ́ lò ẹ jẹ́ ká lọ ra àwọn tùràrí pot táwọn sẹ̀lẹ̀ àwọn kéwù mọ́ ń lò yẹn a lè rà àwọn tàbá lè rà a lè máa lo bí páànù kan a wá kó iná a kó sínú páànù yẹn àbí nínú tùràrí pot yẹn a wá bu kíni tùràrí yẹn a bu sínú ẹ̀ a lè gbé sílẹ̀ sí turúmù wa a lè gbé sílẹ̀ yàrá wa kò ṣe kankan àwọn ọmọ wa àwọn ìyàwó wa lè wà nílé káwọn náà máa fara gba èéfì ẹ̀ ó ṣiṣẹ́ dáadáa fẹ́ni táwọn àgbàlagbà bá ń dà láàmú ẹ jẹ́ ká lọ gbìyànjú ẹ̀ wò 07 31 83 45 83 òun ni fóònù nọ́mbà mi ẹ jọ̀ọ́ àdúrà wa gbà mò ń bọ̀.